Oyes plus. Ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Orolu lábẹ́ ìdarí Alaga Eniowo Awolade Najeemdeen ṣe àyẹ̀wò àwọn Ọ̀ṣun Youth Empowerment Scheme ti ìjọba ìbílẹ̀ Orolu. Ọ̀ṣun Youth Empowerment Scheme ní ìlànà tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá gbé kalẹ̀ láti ró àwọn ọ̀dọ́ lágbára ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí wọ́n ń ṣe gómìnà. Eléyìí tí ó sì tẹ̀síwájú lásìkò ìṣèjọba Alhaji Isiaka Adégbóyèga Oyètọ́lá tí wọ́n jẹ́ mínísítà fún Blue and Marine orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Oyes náà ló di ohun tí ìṣèjọba ọlọ́lá jùlọ sínétọ̀ Adémọ́lá Nurudeen Adeleke Jackson dá sílẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ètò Oyes ní ìjọba ìbílẹ̀ Orolu tí wọ́n tún jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tí ìjọba ìbílẹ̀ Orolu Eniowo Azeez Moshood Moscow ṣe ṣàlàyé. Wọ́n ní ètò Oyes plus jẹ́ ètò tí àwọn alága ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ìlérí láti dá padà sí ẹnuṣẹ́ láti ìgbà tí ilé ẹjọ́ ti dá wọn padà ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025. Mo kí ọkùnrin orúkọ mi ní Honorable Azeez Moshood Adékúnlé, gbogbo yín máa ń pè mí ní the Moscow. Mo jẹ́ councillor tí mo represent the good people of Orolu. Èmi ni alága committee Oyes Ọ̀ṣun Youth Empowerment Scheme plus lílé. Ẹ rí i pé ní ìgbà tí ìjọba wa wà ní orí àpèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a fi ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ a fi ṣe rárá. Tọ́ra àgbà pé ibi tí àwọn ọ̀dọ́ bá wà, àwọn ìyá àwọn bàbá ló jókòó síbẹ̀. Ó sì jẹ́ ọ̀kan lára pàtàkì àwọn ohun àmúyẹ àbí ohun téèyàn fi ń polongo tá a sọ fáwọn èèyàn gbà náà pé àwọn ọ̀dọ́ o àárò wọn lágbára. Àtìgbà náà láti ti ń ṣe bọ̀, ṣùgbọ́n fún ìyàlẹ́nu nígbà tí ìjọba tó wà lóde yìí, ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá ní gbogbo àwọn Oyes tó wà ń bẹ̀ wọ́n bá lé wọn lọlé. Eléyìí tá a jẹ́ kó yé wọn ni pé àwa ni ìjọba tí ń pè ní authentic local government executive àwa la wà ń bẹ̀. Ọ̀rọ̀ owó tá a dẹ́ ń sọ yìí láìpẹ́ láì jìnnà ẹ̀tọ́ wa ó tẹ̀ wá lọ́wọ́ torí pé kí ni ìjọba ẹ̀ka mẹ́ta ní ń bẹ Nàìjíríà. Federal government ń bẹ, ìjọba àpapọ̀ ní ń pè, state government ń bẹ, ìjọba ìpínlẹ̀, local government ń bẹ, ìjọba ìbílẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta ló sì lágbára lábẹ́ òfin láti dá dúró, tẹ́nìkan ò sì lágbára lórí ẹnìkan àfilẹ́ ìtọ́wájọba pa wọ́n pọ̀. Ìdí èyí tí ilé ẹjọ́ wò nù tí wọ́n fi ní káwọ́ padà sí káńsù. Láti padà sí káńsù yìí dandan ní ẹ̀tọ́ ọwọ́ tẹ̀ wá lọ́wọ́. Látàrí pé ó jẹ́ ọ̀nà kan gbòógì tí ìjọba lè gbà láti ró àwọn ọ̀dọ́ lágbára. Nínú ọ̀rọ̀ alága ẹgbẹ́ Eniowo Awolade Najeemdeen àti olóyè ẹgbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń sojú ìjọba ìbílẹ̀ Orolu Eniowo Ibrahim Wasiu Ayinde, wọ́n ní yàtọ̀ sí Oyes tó jẹ́ ti àwọn ọ̀dọ́, ìjọba APC tó ti ṣe ìrónilágbára fún àwọn arúgbó lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ètò yìí ni a mọ̀ sí Renew Hope tí wọ́n sì ń gba owó lọ́wọ́lọ́wọ́ báyìí, eléyìí tí kó wa náà máa rí káàkiri agbègbè wa. Ọlọ́run tó fi ìrẹ̀pọ̀ àdúrà ìtúlẹ̀ ìbàjẹ́ tú aká, èyí tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ tí a ń ṣe lọ́wọ́ níjọba ìbílẹ̀ Orolu lábẹ́ àṣẹ àwọn ọ̀gá wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gá wa number 1 lẹ́yìn tí Ọlọ́run lò fún wa Alhaji Isiaka Adégbóyèga Olúwa ẹ bá ṣe APC lẹ́ẹ̀kan fún ọ̀gá wa APC a dúpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé alága tí a lè ń lo àbílẹ̀ Orolu lẹ́yìn tá a lè nígbà wọ́n pé wọ́n ṣe dáadáa, tá a lè nígbà wọ́n pé wọ́n ní Jímọ̀ tí ó bá dáa Àlàmísì láti mọ̀. A dúpẹ́ lọ́wọ́ fún àǹfààní tí wọ́n fún wa láti wá sí local government lórí ọ̀rọ̀ Oyes plus tí wọ́n gbé kalẹ̀. Lẹ́yìn tó wọ́n gbé gbogbo lẹ́yìn ó káàkiri gbogbo local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ APC. Program ọ̀dọ́ pọ́nbélé ni
kì í ṣe pé àwọn arúgbó ni wọ́n fún ní orí ọ̀fẹ́ yìí. Lẹ́yìn eléyìí ìtọ́jú àwọn arúgbó ẹ̀rí kó lọ lọ́wọ́ ní gbòòrò báyìí ilé ìtọ́jú ti community ìtọ́jú pé ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà alábẹ́ new agenda tó jẹ́ Bọ́lá Ahmed Tinubu ìtọ́jú àwọn àgbàlagbà tó jẹ́ ìgbẹ́rẹ́ APC ìtọ́jú àwọn arúgbó kò náà ṣe lọ́wọ́ gbòòrò báyìí ẹ̀rí community káàkiri táwọn yẹn gba 70,000. Ọba tí ò lóòlù àdúrà tiwa, ọba tí ò dá ṣe tí ó wọ̀rọ̀ wá o, àwa kan sára sọ́lọ́run ọba. Nínú prógrámù yìí, ó dà pé nǹkan níbẹ̀ nínú méjì ló pín sí o. Àkọ́kọ́ òun ni ọ̀kan tó ń lọ gbòòrò pẹ̀lú owó tí àwọn àgbààgbà tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo rọ gbogbo wa tí àwa ń bì bọ́yá àwọn dáàdi wa àwọn mọ́mí wa wọ́n lè mọ́ ti gbọ́ pé bọ́yá prógrámù kan lọ lọ́wọ́. Ẹ jẹ́ kí olúkálùkù á ti fi orúkọ yìí lẹ̀ ó ti tó ọjọ́ mélòó kan o. Ṣùgbọ́n ní ìgbà tí bàbá wa Tinubu wọ́n mú dá gbogbo ènìyàn lójú pé èròǹjẹ ìjọba yóò tún máa tẹ̀síwájú lọ́pọ̀ ìgbà tí ẹgbẹ́ APC bá sì ń darí lórílẹ̀‐èdè Nàìjíríà. Adarí Oyes ní ìjọba ìbílẹ̀ Orolu Eniowo Azeez Ismail Ọlásùnkànmí rọ àwọn tí ó jẹ àǹfààní náà kí wọ́n dúró gírí kí wọ́n sì gbé ìwà ọmọlúàbí wọ̀ bí ẹ̀wù lẹ́nu iṣẹ́ wọn. bàbá wa Oyètọ́lá bàbá tó fẹ́ràn wa láti ìgbà tí ẹgbẹ́ PDP ti lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti yọdé gbogbo wa yìí Démọ́lá jẹ́ alówó àbí ọ̀jẹ́ alówó owó oṣù mélòó ló jẹ wá. àwọn tẹ́ ẹ rí tí wọ́n fẹ́ ṣe kinní fún wa lónìí screening fún wa àwọn ọ̀gá wa ni o àwọn ọ̀nàrẹ́bù àwọn tí wọ́n gbà wá ṣiṣẹ́ ní ẹ̀lọ́ tó pè wá pé ọyẹ ẹ̀ mọ̀ bọ̀ àwọn fẹ́ ṣe screening fún yín ṣùgbọ́n Oyes wọ́n máa gbà sí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kọ́ wà níbí wọ́n ní kẹ́ ẹ kọ́ jẹ́ first priority ẹ̀ bá pàtẹ́wọ́ fún wọn kí wọ́n tó wá gbà kàn wọ́n wà á ṣe screening fún wa mọ̀ pé gbogbo ọmọ Oyes ló ti pass through a lot of screening. Àríṣekọ́lá Elias ló ṣe àkójọ tí ó sì ka ìròyìn náà láti ìkànnì Excellent Media TV.